أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن دعا بدعوته إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته. mo kí gbogbo ojú tí ń wò mí káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé lórí fídíò kan tí wọ́n ń gbé káàkiri nípa ó ṣe mufti kò ṣe mufti tí wọ́n ní mo sọ nínú fídíò náà pé àwọn tí wọ́n ti lọ kò yẹ ní mufti. astaghfirullah 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 al-azim alladhi la ilaha illa huwa. n tó ṣẹlẹ̀ ní wípé ọlọ́run rí àníyàn mi innamal a'malu binniyat ta lè mi tí máa sọ wípé àwọn tí wọ́n ti lọ yẹ ní mufti láà mi sọ bẹ́ẹ̀. in tí mò ń tàníyàn mi tó wà nú àníyàn mi ó ṣeéṣe kó já sí pé in tí ó gbé jáde ó bọ́ sí ìtumọ̀ mi lọ́dọ̀ ẹlòmíì. in tó ṣẹlẹ̀ nìyẹn. in tó ṣẹlẹ̀ ní pé níjọ́ tí wọ́n fi bàbá Fadilatu Sheikh Suleiman Farouk Oníkìjìpá tí wọ́n fi wọ́n jẹ mufti ni a rí ọmọ kan nínú àdàbíyà ló wá kọ sórí kíní ẹ̀ wípé àwọn náà kí mufti tí wọ́n fowó gbà pé wọ́n fi owó gba mufti ni. ó sì sọ wípé bàbá wọn yẹ ní mufti. bẹ́ẹ̀ àwọn nìkan kọ́ àwọn tí wọ́n jáde nínú àwọn tó já sí pé wọ́n nífẹ̀ẹ́ Ìlọrin tí wọ́n sì ń takò ọba Ìlọrin lórí tí bàbá ọba ìlú Ìlọrin tí wọ́n ṣe shehu wallahu yasimuka minan nas la takhafu darakan wala takhasha tí wọ́n ń takò bàbá lórí tí bàbá ṣe. òun ni ó gbé mi jáde pé ṣé bàbá ọba ìlú Ìlọrin ó wá fi hàn jẹ mufti ẹ wà ní kò wọ́ tiẹ̀. tẹ́ bá ń sọ pé ẹni tó tẹ́ fi jẹ mufti yóò wọ́ tiẹ̀ ń túmọ̀ sí pé àwọn tí bàbá Ìlọrin fi ń jẹ mufti ṣe fẹ́ sọ pé wọn ò wọ́ tiẹ̀ nìyẹn. ṣe ẹ fẹ́ sọ pé wọn ò wọ́ tiẹ̀ òun ni tí mo fẹ́ sọ. ṣùgbọ́n tó bá já sí pé èyí tí mo sọ tí ahọ́n gbé mi ló fi jáde ní tí mo sọ. gbogbo ẹni tí ọ̀rọ̀ náà bá dùn àbí tó bá bínú ẹ dákun ẹ má bínú. ẹ má jẹ́ káwọn ọ̀tá kí wọ́n dà wá pọ̀. ẹ má jẹ́ káwọn ọ̀tá kí wọ́n ṣàbúrú kí wọ́n rí àyè láti dá aburú lẹ̀ láàrin wa. bàbá Sheikh Kamaluddin bàbá wa ni wọ́n àfà wa ni wọ́n. gbogbo àwọn àfà tí wọ́n ti lọ àgbà kò sí Darul Iftah. òun ni tá à ń sọ ń gbà náà pé àìtí ní Darul Iftah nílọrin àti àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ń gbé káàkiri kíní kan tí wọ́n ń bú ọba Ìlọrin. àwọn ń bú ọba Ìlọrin èébú tá sì ń bú ọba Ìlọrin àwa tá à ń jáde tá à ń kó sí wọn lẹ́nu padà ní pé ọba ìlú Ìlọrin shehu wallahu yasimuka minan nas wọn ní fìyàn jẹ mufti àtàwọn tí wọ́n ti fi ń jẹ lọ tí èyí bá ṣe pé ìdáyà Ọlọ́run ọba ló kó sí wọn lára ni wọ́n fi yẹn ẹni tó bá wù wọ́n. tí wọ́n sì yẹn wọ́n ṣe mistake ẹ̀ láyé àti gbogbo àwọn tí wọ́n ti yẹn lọ àtàwọn tí wọ́n yẹn tí wọ́n ṣẹ̀ yẹn ń sìn. Ọlọ́run kó ṣàmójúkú kó sì ṣàforíjì fún gbogbo wa. ọ̀rọ̀ yìí mo wá torí pé ó ṣeé ṣe kó já sí pé yóò mọ bẹnu àwọn àdàbíyà tí ó dùn ọ̀rọ̀ tí mo sọ yìí. ó kó dà yóò bẹnu àwọn márkàzì mi náà tí yóò bànújẹ́ pé ọ̀rọ̀ wo lélẹ́yìí ṣùgbọ́n àwọn èèyàn gé ni ní tí mò ń sọ bọ̀ wọ́n gbé lódìdí jáde síta. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà tó bá wá já sí pé ọ̀rọ̀ yìí ó ń rí huyẹ́huyẹ́ nínú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀. wọn kọ́ aláfojúdi wọn sì kọ́ wa ní agídí wọn sì kọ́ wa ní ìwà aláìlẹ́kọ̀ọ́. tó bá já sí pé ọ̀rọ̀ yìí ó dùn àwọn ọ̀pọ̀lọpọ̀ tó bá dùn kí wọ́n má bínú. èyí tó bẹ́ẹ̀ láti sọ pé àwọn tí wọ́n ti lọ wọn yẹ ní mufti. gbogbo àwọn tí wọ́n ti lọ náà ni wọ́n yẹ ní mufti. ṣùgbọ́n àwọn aláburú tó bá fẹ́ gbé nǹkan tó bá fẹ́ ṣaburú tó bá fẹ́ balẹ̀ jẹ́ oríṣiríṣi ọ̀nà tí nǹkan náà ò fi ní tò òun ni wọ́n máa wà. kí Ọlọ́run kó wọlé ànábì Muhammad kọ́lọ́run kó yáfi wa kó yáfi èmi náà. àwọn ìmámù tí wọ́n bá parí khutbah ní jimá wa ní aqulu hadha astaghfirullah li walakum. tó ń bó jásí pé ìmámù tí ó ń ṣe khutbah tó mo tọrọ àforíjì lọ́wọ́ ara mi mo tún tọrọ àforíjì fẹ́yìn náà àtàwọn tí wọ́n ń gbégbékúgbé káàkiri náà àtàwọn tí wọ́n ń dúró pé kó ṣàbàjẹ́ kí àárín markazi àti àdàbí kó mọ́ tò. gbogbo àwọn tí wọ́n bá ń bẹ lábẹ́rẹ̀ Ọlọ́run mọ́ṣàmọ́ bá wa túnà àṣírí wọn la ilaha illallah. wọ́wọ́lá ọjọ́ òní tó já sí pé ìní ni àkọ́kọ́ tí nínú ọjọ́ ìjírá wọ́lá ọdún èní àwọn elédè àyèdè tí wọ́n mọ̀ dá èdè àyèdè lẹ̀ sáàárín àwọn markazi àtàwọn ọmọ àdàbíyà gbogbo wọn pátápátá Ọlọ́run bá dojú tì wọ́n
ìfẹ́ tó tight tó le ọlọ́run kó fi sí àárín wa ọlọ́run má dá wa lálẹ́ sáàrin wa la ilaha illallah. bàbá Sheikh Kamal ọlọ́run bá kẹ́ wọn, bàbá Khidir Mustapha Apokagi ọlọ́run bá kẹ́ wọn, àbí ṣé bàbá Khidir mímọ̀ bí i Mustapha náà, bàbá Khidir Apokagi ọlọ́run bá kẹ́ wọn, bàbá Sheikh Safiyullah Kamaluddin Al-Adabi ọlọ́run bá kẹ́ wọn, bàbá Khalifa tòní tí wọ́n wá jẹ́ àlífà tí wọ́n ń wá kí ìrẹ́pọ̀ wà láàrin gbogbo wa, àti bàbá Mudirul Markazi náà táwọn náà ń wá kí ìrẹ́pọ̀ wà láàrin gbogbo wọn pátápátá ọlọ́run bá aṣọ wọn, àti gbogbo afẹ́ ẹnì kọ̀ọ̀kan káàkiri mẹ́rin àgbáńláyé ọlọ́run bá aṣọ wọn. Lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ yìí bó ti rí lẹ́mìí mi kọ́ òun lẹ́gbọ́ yẹn o, ọlọ́run kó foríjì mi, ọlọ́run kó foríjì gbogbo wa, ọlọ́run kó má sọ èdè àìyedè sí àárín wa. Gbogbo àwọn táwọn wà nípò àtúnṣe ọlọ́run kó má bá tún ẹnì kọ̀ọ̀kan ṣe, ilé wọn àtọ̀nà wọn ọlọ́mọdé ó dàrú. Gbogbo àwọn táwọn bẹ́ẹ̀ bí kó dàrú náà ni afẹ́yẹyẹ rẹ ni afẹ́forí rẹ̀ gbá àwọn àfáà ni gbogbo ètò ìmọ̀ gbogbo tó ń ṣe yẹn wọ́n wá bí wọ́n ti forí wa gbá àwọn àgbàlagbà, kò sì rí bẹ́ẹ̀. ọmọ àwọn àgbàlagbà ni wá àwa tó bẹ́ẹ̀ láti forí àwọn àgbàlagbà gbára wọn àbí ká máa sọ̀rọ̀ tí ò dá sáwọn àfáà wa. kọ́lọ́n wọlé ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bí tá a bá kù sí ọlọ́run tún wá ṣe. bàbá Sheikh Kamaluddin àti gbogbo àwọn tó ń jẹ mufti lọ, àwọn tí wọ́n tọ́ sí náà ní ọba Ìlọrin fún yẹn, ọba Ìlọrin ò sì ṣe mistake. kódà bàbá mufti tèmi ọba Ìlọrin ò ṣe mistake. kódà àwọn tí wọ́n ń bú ọba Ìlọrin pé kò yẹ kán fún Sheikh Suleimanu ní mufti, àwa tá a ṣe chai fún wọn ni pé ẹgbẹ́nu sọ́hùn wọ́n yé bú ọba wa ńlọrin, mímọ́ àti ìjẹni ọlọ́run ni wọ́n fi ń darí àyè tí wọ́n wà yẹn, wọ́n yé ṣe kankan ṣe láṣìṣe. ọlọ́run bá lọ́rẹ̀ mi bàbá ọba lù lọ́rin la ilaha illallah. ẹ jẹ́ ká yẹ ṣéhù mẹ́ta ṣéhù wallahu yasmuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.